Hmm. Ọ̀rọ̀ yìí ni àbẹ́ mi láàfin Ọ̀jájá tù. Nǹkan bẹ́ẹ̀. A tún rí mi gbọ́ o, ẹ̀yin èèyàn mi. Kì í máa ṣe kékeré o. Ṣùgbọ́n, báwo ni Yorùbá ṣe máa ń sọ ná? Wọ́n á ní àrígi ṣẹ́gi tó bá ṣẹ́gi, orí ara ẹ̀ ló máa fi rù. Bẹ́ẹ̀ ni. Hey. A máa rí tuntun gbọ́ o wípé babaláwo kan wá from nowhere again. Ó wá sáyé ààfin. Wọ́n ti ẹ ní kó tó wá sáàfin, kábíyèsí ò ti è sí nílé. Wọ́n ní kábíyèsí ti lọ ṣe holiday díẹ̀ lọ́dọ̀ Naomi. Pé bó ṣe wọlé ní babaláwo yẹn ó dé. Wọ́n ní bó ṣe dé, ó wà láàfin, kábíyèsí ṣẹ̀ wọ̀lé. Wọ́n á ní babaláwo dé sí ìta láti outside gate pé òun fẹ́ rí kábíyèsí. Wọ́n ní láti bo. Ó ní òun ṣàfẹ́ rí kábíyèsí. Wọ́n ní kábíyèsí ṣẹ̀ wọlé. Pé kábíyèsí yìí pé ó yìí ń rest. Bó ṣẹ̀ wọlé, pé kí wọ́n fún láyè kó rest. Ná bá ní babaláwo yẹn wá ní, àló òun fẹ́ rí kábíyèsí. Pé wọ́n rán òun sí kábíyèsí. Ó lóhùn babaláwo kábíyèsí. Wọ́n ní babaláwo kábíyèsí. Ló máa just come like that. Ó lóhùn fẹ́ rí kábíyèsí. Pé kó sí around. Pé kó ní sùúrù. Kó ní sùúrù yẹn, wọ́n ní kó máa ní sùúrù o. Wọ́n ní bí babaláwo ṣe fẹ́ nǹkan sí wọn lójú nìyẹn. Àwọn security. Ó fẹ́ nǹkan sí wọn lójú. Ó ní bá àwọn security yẹn wọ́n kàn dúró pa. Wọ́n dúró gbọ́n. Wọn ò mira mọ́ o. Wọ́n dúró sẹ́nu ọ̀nà gate. So bí babaláwo ṣe kọjá lára wọn ni tó lọ ṣí gate fúnra lára rẹ̀. Ó ṣí gate fúnra ẹ̀, ó wọlé. Hey, nǹkan bẹ́. Wọ́n ló wọlé o. Ó lóhùn béèrè kábíyèsí. Ó lọ bá kábíyèsí. Kábíyèsí bó ṣe rí kábíyèsí o. Pé kábíyèsí wá ní láti bo. Ó lóhùn wá láti wá bá kábíyèsí. Kábíyèsí ní kíni. Ó ní Mariam ló rán òun wá. Pé nígbà tó jẹ́ pé ó ò fẹ́ fojú rí Mariam. Pé kó wòkè kó wọlẹ̀. Ìwọ á ní kí Mariam kúrò láàfin nítorí ti ẹ. Mariam ló rán òun wá. Òun dẹ̀ máa ṣe ẹ́ bó ṣe tọ́ àti bó ṣe yẹ gẹ́gẹ́ bí Mariam ṣe sọ fún wọn. Wọ́n ní kábíyèsí wá ní kí ló wá fẹ́ ṣe o. Wọ́n ló bẹ̀rẹ̀ sí, before you know it, wọ́n ló ti bẹ̀rẹ̀ sí ní po ọfọ̀. Ó ti bẹ̀rẹ̀ sí ní pe ọfọ̀. Ó pọ̀ ọfọ̀. Ló bá fẹ́ kọlu kábíyèsí bí kábíyèsí kàn ṣe fi ọ̀pá ẹ̀ gbá àṣẹ tó fi wọ́n dànù. Nígbà tó fẹ́ súnmọ́ kábíyèsí. Wọ́n ní bó ṣe ta gọ́gọ́gọ́gọ́. Àtòun àti kíní tó fi ń pọ̀fọ̀ wọ́n ṣubú sílẹ̀. A fi gbọ́ràn gọdọ. Ó tún yá, ó tún tatú, ó tún dìde. Ló bá tún wọ́n ọ̀fọ̀ yẹn. Ló bá tún bẹ̀rẹ̀. Wọ́n ló lo gbogbo ọ̀fọ̀, ó lo gbogbo agbára. Wọ́n ní kábíyèsí ó tún fi kíní ẹ̀, ó tún fi gbá dànù. Ó ṣubú lẹ́lẹ́kejì. Ló bá ní ṣé kábíyèsí ó lágbára. Pé òun fẹ́ pa ẹ́ ni. Níwọ̀n ìgbà tó sọ pé ò fẹ́ rí ẹlòmíì ní ààfin. Pàápàá jùlọ Mariam. Pé Mariam ló rán òun wá o. Òun dẹ̀ máa make sure pé òun máa pa kábíyèsí. Òun máa pa ẹ́. Kábíyèsí ní ó dáa. So jẹ́ n sọ fún ẹ. Ó better fún ẹ kó máa lọ kó padà kó lọ sọ fún ẹni tó rán ẹ pé o ò bá wọn nílé o. Padà o. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ikú lè rí ẹ o. Ó máa kú dànù. Ní kábíyèsí wá ní. Ó wá sọ fún kábíyèsí pé òun máa kú àbí kó òun pa ẹ́. Wọ́n ní bó sì ṣe dìde nìyẹn. Kábíyèsí ní it's better kó padà kó máa lọ kúrò láàfin yìí.
kó lọ kúkú ẹ̀ lọ́hùn pé kì í ṣe òun ó kéré sí nọ́mbà. Wọ́n ní ó ní kí ni pé tóun bá rí ẹ̀yìn kábíyèsí òun ò ní lọ. Wọ́n ní ṣe ló tún mú ọfọ̀ jáde o, kì í ṣe kékeré o. Wọ́n ló tún gbé jáde ló bá tún bẹ̀rẹ̀ sí ní ṣe incantation yìí. Ló bá bẹ̀rẹ̀ sí ní ṣe incantation yìí. Bó ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe incantation yìí. Wọ́n ní ó ṣe títí. Ó kàn yí biri. Ìyẹn lẹ́lẹ́kẹta ló bá di wọ̀nyí nílẹ̀. Wọ́n ní kì í ṣe kékeré ló bá na ara ẹ̀ mọ́lẹ̀ lórí àṣẹ ni, àṣẹ rẹ̀. Bẹ́ẹ̀ wọ́n bó ṣe na ara ẹ̀ mọ́lẹ̀. Wọ́n ní kò dìde o. Lẹ́lẹ́kẹta ni tó ṣe na ara ẹ̀ mọ́lẹ̀ yìí. Wọ́n ní kò dìde o. Ṣé tó bá mọ̀ pé a tètè bọ́ sọ́nà bí kábíyèsí ṣe sọ fún. Ó fi pé kábíyèsí àtijọ́ ó fi pé ó mà ṣe o. Wọ́n ní bó ṣe nà mọ́lẹ̀ ni. Wọ́n ní ìṣẹ́jú kan ìṣẹ́jú kejì bó ṣe máa ń sáré dìde pé kò bá dìde. Àṣé ó ti kú. Ó kú dànù. Wọ́n ló kú sáàfin ní babaláwo Mariam. Wọ́n ní thank God pé ó ti mention Mariam. Wọ́n bó ṣe bẹ̀rẹ̀ pé Mariam ló pé bó ṣe mention Mariam pé Mariam ò jẹ́ pé Mariam ló rán òun. Ló bá lò ṣe jẹ́ fẹ́fẹ́ Mariam torí kíni. Mariam tó jẹ́ pé ó bẹ̀rẹ̀ ṣe gbogbo ó bẹ̀rẹ̀ ṣe wọ́n ní gbogbo ló bẹ̀rẹ̀ sí ní ń sọ ní nǹkan tí Mariam ṣe fún. Wọ́n ní thank God pé ó dárúkọ Mariam mọ́ pé tí ò bá jẹ́ bẹ́ẹ̀ pé kì í ṣe ìta ń sọ yìí. Wọ́n ní bí kábíyèsí wọ́n ní bí gbogbo èèyàn ṣe péjọ nìyẹn. Wọ́n péjọ pé irú kí wá lélẹ̀ ló bá fọwọ́ kan kábíyèsí. Wọ́n fọwọ́ kan babaláwo ti gbẹ́mìí mì ó kú dànù. Bí kábíyèsí ṣe pé Mariam. Ṣé o mọ̀ pé látijọ́ yìí ó ti sáńlé? Ó di babaláwo kẹta ń sìn. Torí babaláwo kejì ìyẹn ti kú dànù. Tó fi sá kúrò láàfin wọ́n yìí ń wà o. Òun ni ò fi dáàfin látijọ́ yìí. Ló bá rán mí wá. Òun ò wá sí láàfin ló rán mí wá. Ní kẹta babaláwo kẹta ló tún ṣẹlẹ̀. Wọ́n ní ìyẹn wá kú sáàfin. Wọ́n ní bí kábíyèsí ṣe pé Mariam babaláwo tó rán wá tó ní kó wá pa òun. Ó ti parẹ́ o. Ó ti wà láàfin. Ó sọ wọ́n ló kọ́kọ́ pé òun kẹ̀. Ó pariwo pé níbo láti bo síbí ọ̀. Wọ́n ló dárúkọ ẹ̀. Thank God bó ṣe dé ó ní òun babaláwo. Pé ìwọ ló rán òun. Pé kó wá pa òun. Ó ti parẹ́ sáàfin kó wá gbé nǹkan ẹ̀. Pé kì í ṣe kékeré o. Wọ́n ní bí Mariam ṣe sáré pa fóònù ẹ̀ nìyẹn. Ó pa fóònù tó kò lè sọ̀rọ̀ mọ́. Wọ́n ní wọn ò mọ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ nísìnyí o láàfin o. Babaláwo ti kú dànù. Ìyẹn náà àná ló ṣẹlẹ̀ o. Pé gbogbo èèyàn wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pariwo pé irú kí lélẹ̀. Pé wọ́n ti lọ pa ọlọ́pàá o. Wọ́n pa ọlọ́pàá wá ṣe investigation. Ọpẹ́lọpẹ́ pé ó ti dárúkọ pé Mariam ló rán òun wọ̀. Ẹ̀yin èèyàn wa, wìnrìnwìnrìn yìí pọ̀ nílẹ̀. Àyè máa gbé sétí ìgbọ́ yín. A lè máa update yín. Etí tẹ́lẹ̀ fi ń gbọ́ wa kò ní dì. Ọwọ́ tẹ fi ń ṣe subscription fún wa, tẹ fi ń subscribe, tẹ fi ń push, tẹ fi ń share, tẹ dẹ̀ ń love. Lágbára ẹ̀jẹ̀ Jésù. Nǹkan kan ò ní ṣe ọwọ́ yín. Ààbò Ọlọ́run á dájú. Ẹ ní fi gbọ́ wọn sí. Àánú Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa. Lágbára Kristi. Ẹ ṣé gan ni mo rí gbogbo comment tẹ ṣe. Ẹ ṣé gan. Comment yẹn ó lágbára. Ẹ ṣé o. Mo mọ̀ lóore o. Àánú Ọlọ́run, ààbò Ọlọ́run, orí ajẹ́njẹ́ tán Ọlọ́run kó máa bá yín gbé títí láéláé. Lágbára Kristi. Ẹ ṣé gan ni o. Ẹ̀yin la ó máa bá, àwa la ó máa wá. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Amen. Thank you very much. Bye.